Africa Content TV. Ìsúnmọ́ àwọn ní gbogbo ìgbà wọ́n bá pẹ̀lú oṣù mẹ́sàn-án. Ìyàwó bí oyún kiri gbàgbé ọkọ̀ síwájú òun ti jẹ́ owó jọba tó wá ẹrù ọmọ gbogbo tó kọ́ máa wọ̀ gbogbo tó kọ́ máa jẹ́ gbàgbé ọkọ̀ ló lọ sí jẹ́ òun síwájú òun ló lọ́dọ̀ ọ̀dọ̀ ní àlàbí ọ̀rọ̀ lọ́wọ́ oṣù mẹ́sàn-án ní àbálàbà àti mẹ́bà bímọ. Oṣù mẹ́sàn-án lábáyàbá àti mẹ́bà bímọ. Wọ́n tọ́jú ọ̀pọ̀ lábáyàbá àti díẹ̀díẹ̀. Ìgbà tó bá dúpọ̀ ojú bẹ́ẹ̀ lọ́ba àṣọ ọlọ́pàá o. Wọ́n ní wọ́n bẹ́ẹ̀ ṣe ìfẹ́ ọdún ìpàdé. Wọ́n tọ́jú ọ̀pọ̀ ojú bẹ́ẹ̀. Nígbà tí èrè gbogbo àwọn ìwé o. Wọ́n sọ pé wọ́n pèsè wọ́n pè gbogbo àwọn eminent personalities. Àwọn ọ̀nàlẹ́bí ìṣòro làbàdàbà àti ojúmọ́. Onígbọ́dọ̀ kẹwàá èèyàn ńlá làwọn náà máa ṣe á. Nínú olú ọkùnrin ilà ọ̀gbàgbà ọbẹ̀ ṣọjọ́ òde lọ́kọ̀. Wọ́n yẹ ẹgbẹ́ wọ́n bọ́ ní gbogbo ọdún kan yàtọ̀ sí. Ìgbà tí wọ́n fi mọ̀ tán tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lórúkọ ní gọ́ọ̀mẹ̀ntì ọ̀bàṣẹ. Báwo tí wọ́n pẹ́ pásítọ̀ pé kóra o. Pásítọ̀ ètò lágbàdà ló ágbá àfọwọ́ náà lórúkọ. Àpèjì bẹ́ẹ̀ lọ́dún ọ̀bàṣẹ. Wọ́n bá bá máa lọ àlẹ́ orúkọ torí Kristẹni ni wọ́n ọkọ̀ pẹ̀lú ìyàwó. Wọ́n gbé pásítọ̀ pépé wá. Pásítọ̀ ètò lágbàgà ìyẹn ní ọláwọn ní àgbàkà àmọ̀yẹ ló wá fọ́mọ̀ náà lórúkọ. Orúkọ ọ̀tá agbóhùn náà lọ́jọ́ bẹ́ẹ̀ lọ́bì ló gbẹ́jú wá. Pásítọ̀ tó wá bá fún lórúkọ. Oríṣiríṣi àdúrà náà lọ ṣe fọ́mọ wa. Ee àdàgbà, àlòlọ, àgbà ìnìgboro, àjẹyàn, òdìbò kékeré, onídàkú sọ́nà ọ̀làbàdàbà síbi òfin o. Mo fún àdúrà tó ń ṣe fún Kúnlé Àmàdá ọ̀làbàdì ogúngún jẹ́. Ló bẹ̀ ká wọ́n ti wọ́n yẹ. Ọlọ́mọ wa ọ̀ṣọ́kú, ọ̀dọ́ wa ọ̀pákú sójú ọ̀nà. Gẹ́gẹ́ bí òfin owó làbága ọmọ wa ọ̀parẹ́ owó. Bẹ́ẹ̀ lọ́dún ẹ̀fẹ́, 107.7. Ṣé o ti yí sí? Ṣé o lè máa tọ́? Ètò tó lọ nígbà yẹn làbága bá àṣẹ ní dábọ̀ ọmọ wa tò. Ọmọ wa mẹ́lọ́dì, ẹ̀fẹ́, ẹni bá bá ṣe alọ̀bàrí kàmá olùkàṣe. Ẹni bá bọ́ bọ́ wa tó, ẹlẹ́bí ọ̀fẹ́, ìlọsíwájú ni. Ẹni bá jọ́rẹ̀ ọmọ wa, ẹlẹ́bí ọ̀fẹ́, 107.7. Òkùnkí ló bá ní. Ìjọba bá ṣe business pẹ̀lú ọmọ wa, mẹ́lọ́bí ìlọ̀fẹ́ ọ̀mọ́ lábí, àtàkùn lọ́kùnrin. Melody ọ̀la wọ́n yẹ àlùbọ́sì dáadáa lẹ̀
Tọ́pù kalẹ̀ máa so. Wàá lọ sẹ́wọ̀n bọ̀ sẹ́wọ̀n. Mélòdì yóò lo múlẹ̀ láwọn ọba ká ìgbà òbí láwọn sí. Pakistan ẹ̀yin lọ kọ́lẹ̀ nínú gbogbo rédíò tó bẹ̀ ní Nàìjíríà ẹ̀yin lọ kọ́lẹ̀ ọdún márùn-ún sí bàtà ara yín ibi ẹ̀ máa ti bá Mélòdì ó máa yà yín lẹ́nu múlẹ̀ lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ àlàbí ẹ̀yin lọ́wọ́ báwo ọlọ́bí ẹ̀fọ́ ti ẹ̀sìn àgbàgàdà àti ẹ̀ máa rí àbúrò dàgbà sí wọ́n á sọ̀rọ̀ bọ̀ sọ̀rọ̀. Ola ṣọ́jọ́ òbí ara òbí lára òbáta rọ̀ àtúntò bẹ̀rẹ̀. 7th of December. Torí wọn ná 7.7. Yàtọ̀ kò sí ọ̀bí 7th of December. Torí wọn ná 7.7. Ẹ̀fẹ̀ yàtọ̀ kò sí 7th of December. Lọ́lẹ̀ ìjọba wọn kó lé lágbàdo àlàbí ẹ̀jọ̀ rárá. Pásá ọjọ́ bàbá ọmọ ẹ̀yin kú oríire alábíọ́lá àgbàká gbàgbé bàbá kókó bàbá ọmọ ọlọ́jọ́ ọdún pásá ọjọ́ ìrìn ọlọ́run wọn àwọn ọmọ ọmọ lórúkọ bàbá ọmọ nìyẹn múlẹ̀ àgbàká gbàgbé mọ́lẹ́ bàbá. Kòní sí kòní rẹ̀ yọ. Àìfẹ́ ti sáfún ọ̀rí. Àkàwọ̀ ẹ̀fọ́ ìfọ̀tẹ́ sí ibi bíbí. Ọ̀rọ̀ ìgbọ̀nsá. Ẹ̀fọ́ ìwúni ìdìbò ìgbọ̀. Àlàbí ìgbọ̀nsá. Ẹ̀fọ́ ìwúni ìdìbò ìgbọ̀. Ìjọba ìgbọ̀nsá. Ẹ̀fọ́ ìwúni ìdìbò ìgbọ̀. Ojú lẹ́sẹ̀ ẹ̀yọ gbogbo ìjà lọ láì sáré láì yàgò mú ìgbẹ́wò ojú láìpẹ́ sáré sílẹ̀ èkú ni ọ̀rẹ́ nínú ìtọ́sọ̀ ọba àti àgbà ìjọba náà. Mo sọ̀rọ̀ sí mi ìrìnàjò mo tún jẹ́ kó èrò ní ìgbà tó pẹ̀lú ìtọ́lá ìgbàdájọ́. Èmi ò gbàgbé gbàgbé kára. Èmi ò gbàgbé gbàgbé ìlú. Èmi ò gbàgbé. Èmi ò gbàgbé gbàgbé ìlú. Ọwọ́ mi ò gbàgbé. Èmi ò gbàgbé. Ìgbàjà lórí ọba ara yìí.